kú ojúmọ́ gbogbo ayé ni mo kí n wò lólórí kankan òdì ọ̀gẹ́ alámọ̀yọ̀ òun lèmi jẹ́ mo gbẹ́jọ́ dé lónìí mo là ń rè gbogbo ẹ̀yin ọmọ rẹ̀ alálùbọ́sà ẹ̀yin rẹ̀ ọ̀yẹ́ ìtàkẹ́ ọ̀là ẹ̀yin òkè méjèèjì rè ọmọ rẹ̀ sọ̀pẹ́ dòpọ̀ ọmọ olúbáńkú ọba lajẹ́ ọmọ kẹtẹ̀kún alọ́dọ̀ làgbàlá ọmọ ọdún olúwa lómi ní kọ̀kọ́ ìyẹ́kọ́ olúyọkùn ní pẹ́ẹ́lẹ́ pẹ́ àjọ nílé àwọn bàbá yín ará ọ̀pẹ àánú ará abẹ́ omi kí òkú ẹ̀jọ̀ ọkọ mi ọmọ arójòdè yàwó ládé ẹlẹ́jù oyè níyàn ọmọ àfijọ́ eré kó ọmọ òkìtàn olóyè ẹlẹ́jù ọmọ níní ọ̀la ńlá àmọ̀tán àìní ọkọ̀ mi ta ní òjè mọ̀ bá ní tán tajà tẹ̀yàn ní bá ní tán kọ̀ mi ò rọ̀ láhùn àárọ̀ láhùn àárọ̀ ìyàwó àyàn ọmọ gẹmọ tó ti kékeré pọ̀ láàyàn obìnrin wọn ò dẹdùn òye lọ́nà ẹ̀jù a kì í bímọ fẹ́lẹ́jù káàkó sí owó níná rí torí ìgbà ńlá tẹ́ ẹ rí ẹni bàbá wọn fi wọn kó fún àyàbá òkú ẹ̀jù ọkọ mi ọmọ òyèrò mi ń gbóná wọn ti lọ́mọ ẹlẹ́jù ẹ̀ pọ̀ wọn lọ́mọ ẹlẹ́jù ẹ̀ tó mo nírọ́ ni wọ́n pa ìrọ̀lẹ́ mọ̀ sùúta ta ló ní gbólá ta ló ní lújù ta ló sì ń sọmọra ta ló ní pẹ́ àjò ta ló ní bí alálùbọ́sà ta ló lámọ́yọ̀ aṣọ òkun ẹ̀jọ̀ ọkọ mi ọmọ òyèrò mi ń gbóná ará lújù nìyí ará sọmọra òkú ẹ̀jọ̀ ọkọ mi ọmọ òye mìíràn bàbá ẹ̀yìn òkìtàn wọn ò róye lẹ́jù òkìtàn tó lóun róye lẹ́jù ńkọ́ ọmọ onílé ìní gbowó rẹ ọmọ níní ọlá ẹ̀jọ̀ ọkọ mi ń wòde gbàgán rèé yasọ àìní ọlá o ẹ̀jọ̀ ọkọ mi ń wòde gbàgán rèé yasọ gbàgán òkè márò nígbèrè yóò ṣeré níbi àyàbá tí ń sọwọ́ àrókùsù àwọn àgbà sọwọ́ òjẹsẹ̀rẹ̀ kíkì pẹ́ẹ́jù ọkọ mi ó ní bọ́tà mi o bọ́ọ̀rà mi o ọmọ ẹlẹ́jù oyè dákun mójú mi bòde lọ òkú ẹ̀jù ọkọ mi ọmọ èrò mi ń gbóná ẹ dákun ẹ máa fọ́lọ́ péjì yìí o Alámọ̀yọ̀ TV gbogbo oríkì orílẹ̀ àwọn bàbá wa tẹ́ ẹ bá ti fẹ́ ẹ̀yin ẹ máa ránṣẹ́ sí wa a sì mọ gbé sórí afẹ́fẹ́ òdì ọ̀gẹ́ Alámọ̀yọ̀ ọ̀hún lèmi jẹ́ mo kí gbogbo lé.